ọjọ́ gbogbo ní tò̩lé ọjọ́ kan ní tò̩lóhùn pálábá yísà àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ti ṣẹ́gi ní ìpínlẹ̀ ondo. ọkùnrin kan ẹni ọdún mẹ́tàdínlógójì yakubu yísà ní ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí ní àdúgbò sùúrùlérè ní ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn ondo ní ìlú ondo. a gbọ́ wípé yísà àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ni wọ́n sígun lọ́ọ́ ja àwọn ènìyàn kan lólè ní àdúgbò sùúrùlérè ọ̀hún ní bíi aago 6:30 ìrọ̀lẹ́ ní ọjọ́ àbámẹ́ta oṣù kẹfà ọdún tí a wà yìí. yísà ni ó kọ́kọ́ wọlé nígbà tí àwọn ìyókù rẹ̀ wà lóde, àmọ́ bó ṣe ń wọlé lẹ́nìkan ti rí i pẹ̀lú ìbọn tó mú lọ́wọ́ tó sì tètè ta àwọn aráalé tó kù lólobó. àwọn ènìyàn wọ̀nyí wọ́n sọkàn akin, níṣẹ́ ni wọ́n yí ògbólógbòó adigunjalè náà pò ni wọ́n bá gba ìbọn tó wà lọ́wọ́ rẹ̀. ìgbà-ń-fẹ́wé ní kánmọ́nkóbó làwọn ìyókù tó wà lóde ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n feré gé e. ìlú à-ń-lù-bàrà ni wọ́n kọ́kọ́ lu ọ̀daràn ọ̀hún kí wọ́n tóó fà á lé àwọn ọlọ́pàá lọ́wọ́, tí ìwádìí sì gbéra sọ láti rí i wípé gbogbo àwọn ọ̀daràn wọ̀nyí kò lọ láì jìyà. ká fabẹ́rẹ́ gúnra ẹni wò ká tó dọ́mọ ẹyẹ lóró. ẹ jẹ́ kí àwọn gómìnà pẹ̀lú máa gba owó táṣẹ́rẹ́ tí wọ́n fún àwọn òṣìṣẹ́, káwọn náà lè mọ̀ pé ojú ni màálùú ń rọ́, ọ̀bẹ ò dára lọ́rùn. ẹni tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ anambra ọ̀jọ̀gbọ́n charles soludo ló fi ọ̀rọ̀ yìí lédè ní ọjọ́rú ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2024 tí a wà yìí. ó ní ìbá sàn kí àwọn gómìnà pẹ̀lú àwọn tó wà nígbọnú ìṣèjọba orílẹ̀-èdè yìí máa gba ìwọ̀nba owó tí àwọn òṣìṣẹ́ ń gbà. nígbà náà ni wọ́n ó mọ̀ wípé ẹran tá a fà tí ò já ni wọ́n ń pè ní námọ̀. ó tẹ̀síwájú wípé ìgbádùn bíi èèrà inú ṣúgà tí àwọn ìjọba ń gbádùn ni kò jẹ́ kán mọ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti dẹnu kọlẹ̀ pátápátá. gómìnà fọ̀rọ̀ yìí lédè níbi ìpéjọpọ̀ pàtàkì kan tí àwọn covenant nation ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ṣe ìgbélárugẹ ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. gẹ́gẹ́ bí gómìnà náà ti wí, ó ní níṣe làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń jẹ ìyà bí ẹni jẹṣu tí wọ́n sì tún ń fomi tì í, ṣùgbọ́n ìgbé ayé fàmílétè-kí-n-tutọ́ ni àwọn tó wà ní ìgbọnú ìjọba ń jẹ, èyí sì ń mú kí àjálù àti ìyà máa jẹ orílẹ̀-èdè yìí ńṣó. ó ní ẹ jẹ́ ká kanjú abẹ́ǹkó, orílẹ̀-èdè nàìjíríà tilẹ̀ tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ, ṣùgbọ́n àwọn ìjọba kò náání, níṣẹ́ ni wọ́n ń fi ọlá àti ọrọ̀ wọn tí wọ́n fi ń tákà láàrin ara wọn. ó tẹ̀síwájú pé ebi ń pa àwọn aláìní, ẹ má ṣe jẹ́ kí a fi àìlóye àti àdánìkànjẹ wa bí wọn nínú ju bí ó ṣe yẹ lọ. nítorí èyí mo fọwọ́ sí ohun tí alàgbà mbaka sọ wípé bóyá kí àwọn gómìnà náà gba iye owó oṣù tí àwọn òṣìṣẹ́ ń gbà, ká wo bí ara wọn yóò kọ́ tàbí kò ní kọ́. ó wáá rọ àwọn gómìnà tó kù àti àwọn tó wà nígbọnú ìṣèjọba orílẹ̀-èdè yìí láti dẹ́kun iná àpà kórílẹ̀-èdè yìí lè dẹrùn fún gbogbo ènìyàn. àjọ efcc ya bo ilé ijó kan lákùrẹ́, wọ́n gbé ọkọ ìyàwó tuntun àtàwọn mìíràn lọ. òru ọjọ́ àbámẹ́ta oṣù tí a wà yìí jẹ́ ọjọ́ mọ́nìgbàgbé fáwọn ọmọ jayéjayé kan, pẹ̀lú bí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà efcc bí wọ́n ṣe ya bò wọ́n lójijì níbi tí wọ́n ti ń ṣe fàájì nínú ilé ijó kan tó wà lágbègbè alágbàká nílùú àkúrẹ́, tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé púpọ̀ nínú wọn lọ. ṣé ìjàkùmọ̀ kì í rìn di ọ̀sán, ẹni abíire kì í rìn di òru gànjọ́ bíi agogo kan ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún dé sí gbajúgbajà ilé ijó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, tí wọ́n sì ń yìnbọn sókè kíkankíkan láti fi dẹ́rù ba àwọn ènìyàn. bẹ́ẹ̀ ni wọ́n tún yin tajútajú láti fi sọ̀kò fáwọn tó bá fẹ́ gbìyànjú láti bá wọn figagbága lásìkò náà. àwọn èèyàn tó lé láàádọ́ta
nínú èyí tí a ti rí ọkọ ìyàwó kan tóun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ jọ wá ṣe àjọyọ̀ àìsùn alẹ́ ìgbéyàwó bachelor's eve ni wọ́n ní efcc fi tipá tìkúùkù kó lọ lórí ẹ̀sùn pé afurasí ògbóǹtarìgì ọmọ yahoo ni wọ́n o. kódà sójà méjì ni wọ́n fara pa lásìkò táwọn òṣìṣẹ́ àjọ yìí ń pa ìtú ọwọ́ wọn lọ́wọ́. lára àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n fi páńpẹ́ òfin gbé ní àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olówó iyebíye, ọ̀pọ̀lọpọ̀ kọ̀ǹpútà àgbélétan, àwọn fóònù olówó ńlá àtàwọn ẹrù míín. lásìkò tí à ń kó ìròyìn yìí jọ ni a gbọ́ pé àwọn ọ̀dọ́ kan ti ń kó ara wọn jọ nílùú àkúrẹ́ láti fẹ̀hónú hàn tako ìgbésẹ̀ náà. wọ́n ní àwọn èèyàn tí wọ́n kó yìí kò tí ì ṣe ohunkóhun tó lòdì sí òfin o lórí pé wọ́n kó ara wọn jọ síbì kan láti jayé orí wọn. akẹ́kọ̀ọ́bìnrin kan fìbínú pa ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí nítorí kò rẹ́ni gbà á lọ́wọ́ rẹ̀. akẹ́kọ̀ọ́bìnrin iléèwé gíga fásitì Federal University of Dutse kan tó wà lágbègbè Dutse nípínlẹ̀ Jigawa ló fìbínú pa ọmọ ìkókó tó ṣẹ̀ṣẹ̀ bí nítorí pé ẹni tó fún un lóyún kọ̀ láti gbà á lọ́wọ́ rẹ̀. àìpẹ́ yìí lakẹ́kọ̀ọ́bìnrin ọ̀hún bí ọmọbìnrin kan ṣùgbọ́n ẹni tó fún un lóyún kọ̀ láti gba oyún náà lọ́wọ́ rẹ̀. gbogbo akitiyan akẹ́kọ̀ọ́ náà láti bẹ àfẹ́sọ́nà ló já sí pàbó. àfẹ́sọ́nà náà òun náà pàápàá jẹ́ ọmọ iléèwé fásitì ọ̀hún bákan náà. ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí ni ìyá ìkókó bá fìbínú ju ọmọ ọwọ́ rẹ̀ sílẹ̀ láti orí ilé alájà méjì kan tó ń gbé nínú ọgbà iléèwé. lójú ẹsẹ̀ tọ́mọ náà forí dólẹ̀ ló kù, ṣùgbọ́n àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọ́n sáré dìgbàdìgbà láti gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn ìjọba ṣùgbọ́n tó jẹ́ wípé òkú ọmọ ni wọ́n gbé débẹ̀. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Lawal Adam ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó ṣàlàyé bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́. alūkkóró tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́, àwọn ò sì ní pẹ́ jábọ̀ ìwádìí ọ̀hún fáráyé gbọ́. èmi Comfort Abídolú ló ṣàkójọpọ̀ ìròyìn tó sì kà á fún Bembeyeke TV.